ẹ mẹ́kalẹ́. Ẹ̀kalẹ́ sà. Kí ló ṣẹlẹ̀? Orúkọ mi ni Bọ́lá, ó wà pọ̀ pé mo lose contact pẹ̀lú bàbá ọmọ mi ní 2020. I meet ní 2029 ní Ogun State. 2019. ẹ ti gbàgbé tẹ́lẹ̀ ẹ ti rántí báyìí ẹ tètè sọ torí àkókò. I meet ní 2019 ní Ogun State ní side abúlé. Orúkọ ẹ̀ ni Adéwálé Akin. Ok, orúkọ yẹn lẹ gbàgbé the other time. Orúkọ yẹn bẹ́ẹ̀ sọ yẹn Adéwálé Akin. bẹ́ẹ̀ ó ń gbé ní Àjùwọ̀n Àkútè bọ́ọ̀ driller ni. Ok. Ó ní àbúrò kan tí mo mọ̀ pẹ̀lú àbúrò yẹn nìkan mo mọ̀ orúkọ ẹ̀ ní Túndé, ó ń ṣe electrician. Ok. Ọmọ yẹn ń kọ́. Ó wà lọ́dọ̀ mi. Bàbá ẹ̀ là ń wá báyìí. Bẹ́ẹ̀ni bàbá ẹ̀ là ń wá. Akeem Adéwálé. Akeem Adéwálé ó ń gbé ní Àkútè Àjùwọ̀n bọ́ọ̀lù ló ń gbẹ́ ibikíbi tó o bá wà ọmọ rẹ kan bẹ́ẹ̀nbì kan o ìyàwó rẹ tó bí fún ọ ńgbà náà ń bọ̀lẹ́ náà ti pàdé. Ogun State. wọ́n ẹjọ́ pàdé lógun State ó ń wá ẹ báyìí o ọmọ ń tọ́ ọmọ ọdún mélòó báyìí. Going to 3 years. sọ mọ̀ pé o lóyún. Bẹ́ẹ̀ni sà, mo sọ fún pé mo lóyún. bó o lo ṣe wá ní ìsàrà yìí. Mo sọ fún mi nù ní time tí mo lóyún. o mọ ibi tó ń wá sí ni. mo ti gbàgbé street bẹ́ẹ̀ bóyá number 1 sà. o ṣe wá lọ́bẹ̀ ńgbà tó ojú fóònù ẹnu. mo lọ́bẹ̀ padà bọ̀ ojú mi ti fo àdúgbò yẹn ìgbà tí màá fẹ́ lọ lẹ́yìn tí mo bímọ tán sà. kó o tó bímọ ń kọ́ kí ló tó wà lọ. kí tó bímọ mi wá lọ. wà ẹ ò ń bínú sí i ìbínú tó tètè tẹ pọ́ọ̀sì ẹ̀ ń jò ní inú gbé ọkà dààmú káàkiri ẹ̀yin ẹ̀wọ̀n tẹ pọ́ọ̀sì tẹ bá bínú ẹ̀yin obìnrin ó rí lágbára Ọlọ́run. Akeem kí ló pé. Adéwálé Akin. Adéwálé Akeem Èkó wọn lọ wà wọn lọ ń gbẹ bọ́ òlu o ọmọ rẹ kan bẹ́ẹ̀bì kí ló kọ rẹ. Bọ́lá Oyèdélé Oyèbọ́lá. Oyèdélé Oyèbọ́lá ló bí mọ̀ fún ọ ọ rántí báwọn ó ti rántí abẹ́yìn ọ̀rẹ́ rẹ̀ abẹ́yìn tẹ́ ẹ bá mọ̀ ọ́n bọ́ọ̀lù ní gbẹ́ o máa bọ̀ lágídígbò máa bọ̀ máa líǹkì ẹ pẹ̀lú ẹ̀ Oyèdélé Oyèbọ́lá fi details ẹ lẹ̀ fún mọ́gàjì kó tó lọ. All right. Ok ma. iṣẹ́ Túndé ni iṣẹ́ láti kọ́ iṣẹ́ Túndé ni ẹgbà kò tí rọ lẹ́sẹ̀ kámẹ́rà ti ga jù lọ kò ní jẹ́wà. ẹ wo àwọn ọmọ yìí ẹ̀yin lè jẹ́ bẹ́ẹ̀ mà ẹ jẹ́ dúró pẹ̀lẹ́ ṣé ẹ rí àwọn ọmọ yìí àwọn ọmọ tí wọ́n kó wá ń jọ yẹn tí wọ́n níyà wọn dà lẹ̀ tí wọ́n ní wọn ò sì rí bàbá wọn ó nu lórí àwọn nu gbé yẹn lẹ̀ ọ̀yá gbé kejì náà eléyìí ọ̀là gidi díẹ̀ ṣùgbọ́n sáìsì ẹ wà bàbá ti ta àkókò gbé lẹ̀ ẹdí wọn mọ̀ lọ́dọ̀ bàbá wọn báwọn pẹ̀lẹ́ ó lè máa lọ́dọ̀ bá dáadé ẹ you can go pẹ̀lẹ́ ṣe rí àwọn ọmọ yìí bàbá wọn ti yọjú ṣùgbọ́n gbà bàbá wọn yọjú ẹ̀rù Ọlọ́run bà mí o bàbá ẹ bọ̀ ẹ wá jókòó ẹ̀yin ni Ọlọ́run lò ní sábàbí ẹ bá súnmọ́ microphone ẹ ṣàṣẹ ẹ mọ̀ bàbá wọn gan tẹ́lẹ̀. mo mọ̀ sà. ẹ̀yin náà mọ̀ pé kò ríran. mi mọ̀ pé kò ríran tó báyìí sà. nítorí ọwọ́ ìrọ̀lẹ́ ló máa ń kọjá níwájú ilé mi tí má ti jókòó akọ̀kí mi òun àti ọmọ àti ìyàwó. dádì ẹ kọ́ lẹ ọ̀mádẹ́ kí wọ́n á dẹ lọ so mo mọ̀ kó máa ń gun ọ̀kadà. arákùnrin sígò lójú kò sí nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ lọ wà á ríran mọ́ kì í ṣe pé ò ríran kankan náà tó ń tọ́ṣẹlẹ̀ fún wa kì í ṣe pé ò ríran bó ṣe wà yìí ọkàn lè má ríran tààrà ní ojú náà díẹ̀ ni mìkáfò ìwà mọ́tò kì í gọ̀kadà ọ̀ya já mi tán. ẹ kalẹ́ Alhaji. súnmọ́ microphone dáadáa. ẹ kalẹ́ sà. so time daka wà tí ìyá àwọn ọmọ àti àwọn mẹ́ta jọ wà so mo dẹ́ ń sin ọ̀kadà láti jẹ́ wípé kí n fi tọ́jú àwọn ọmọ mi àti ìyàwó mi kan lè fi lọ sí school so mo kàn la accident nígbà yẹn accident yẹn ó dẹ̀ mo ṣubú dé pé mo fi sí àárín ọ̀kadà ó gbá mi lójú so wọ́n sáà gbé mi lọ nígbà yẹn gbàtọ́ sáyà mo lọ sí hospital mo lọ register mo gba káàdì mo rògùn wọ́n kọ́ mo rà nígbà yẹn
ògùn yẹn ò ṣiṣẹ́ lára mi mo dẹ̀ sọ fún ìyàwó mi pé ìyá sọ́lẹ̀ ojú mi yóò mọ̀ ríran dáadáa mọ́ ó ní tòun náà máa ń ṣe bẹ́ẹ̀ ń gbá mi pé ojú méjì kílẹ̀ mo ní ojú mi yóò ríran pé kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó bá ní kí n tún lọ complain hospital mo sáà tún lọ wọ́n tún kọ ògùn yẹn fún mi kò sí yàtọ̀ ìgbà tí àwọn pé mi ríran dáadáa mọ́ wá rò pé tí ọbọ̀ yóò lè ṣe dáadáa mọ́ sá ó kàn sá kúrò nílé ni pé sá lọ kúrò nílé mo sá ìjọ tí mo wá dé mo wá sọ first born mi pé ìyá rẹ̀ dà àmìrá àmọ́ mi mọ̀ ti kọ́ ẹ wá sọ wọ́n ti sá lọ wọ́n ti lọ o wọ́n ní kí n kọjú sí Gánà kí tí mo kàn lọ sọ́dọ̀ àwọn family ẹni báyìí nítorí tọ́lọ́ àwọn family ò sí lẹ́yìn ẹ̀ wọ́n ní irú àwọn ló dánwò yẹn pé wọ́n ní kí n filẹ̀ pé ní ó wálé bóyá ó lọ síbi kan ni láàrin oṣù méje mi rí ó kọ́ ọmọ ẹ̀sìn mi lọ́dọ̀ ìgbà tó wá kọ́ ọmọ ẹ̀sìn mi lọ́dọ̀ mo sáà ń tẹ́kẹ́ àwọn tí n bá dé màá wá nǹkan tán jẹ lọ màá fọ skul wọn màá wá jíjẹ màá wá mú àwọn mi ó rọ sí mi láì lóru ńgbà mí kékeré yẹn ó lè mọ wúkọ́ ìrònú yẹn wá pọ̀ débi pé ojú mi tí ò rí nǹkan dáadáa tẹ́lẹ̀ tẹ́ pé òun díẹ̀ yìí fi ìrònú wá pọ̀ pé yìí rí nǹkan kan mọ́ bàtí máa dọ́ hospital báyìí wọ́n ní fòpó ojú mi ti ga débi wípé ìgbà tó sáyà àwọn bíi area sister ìwọ̀n bọ́ ṣe gbọ́ wọ́n sì wá kó àwọn ọmọ ẹgbẹ́ yẹn nìyẹn pé káwọn tẹ̀kẹ́ àwọn ọmọ yìí gbà yẹn bàyẹ̀ tẹ̀kẹ́ àwọn agbára tí wọn náà káwọn ọmọ yìí débi wípé musa sọ fún àbúrò mi torí lásìmọ̀ wa ìyẹn kéré láti gbà pé wàá sì sànú mi kí mo fẹ́ ṣe báyìí torí táwọn ẹ̀ wà agbára wọn fẹ́ gbé mọ́ torí ibẹ̀ náà kò hàn lé lọ school bíi management ni so wàá ìsàní ẹ̀mùkẹ́tẹ́ ẹ̀sẹ̀ ẹ̀gbọ́n ẹ jí ká kó àwọn sọ́dọ̀ àwọn family ìyá wọn wọ́n ti sáré kú rí kọ́ndíṣàn yín pé kò wù yín káyìn náà wọ́n tọ́jú àwọn ọmọ yín wọ́n á sunkún mu ní ìfẹ́ kọ́ ọmọ ẹ lẹ̀ wọ́n á sì ní àbúrò mi wà ní ara yóò yá ẹ lọ kó wọn lẹ̀ pé ṣùgbọ́n ẹ mọ́ dà wọn mọ́lẹ̀ o ẹ kó wọn lọ fún ẹ jẹ́ kí àwọn family ìyàwó yín wà wẹ̀ sí torí ìyá wọn sáà òun ti sá lọ tiẹ̀ mo sá lọ kó àwọn ẹ̀ fún ẹ̀gbọ́n ìyá wọn wà ní oríta péré wọn lè yẹ sà ẹ jọ ẹ bá ń tẹ́ kí àwọn ọmọ yìí o pé nǹkan báyìí ló ṣe mí pé ìyá wọn ẹ̀yin náà sàmọ́ bí sọ lọ pé ààrí láti jọ ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ dẹ̀ tẹ̀wọ́ gba àwọn ọmọ yẹn bàbá tẹ̀wọ́ gba ọmọ yẹn gbà yẹn so ìyá wọn sáà padà pè mí gbà ẹ̀ ló kílódé tí mo kó àwọn lọ síbẹ̀ mo ti wọ́n sáàmù kọ́ndíṣàn mi nǹkan tó dálẹ̀ sí mi lára ilé mi ò rí ìrìn dáadáa mọ́ débi pé nísìnyí ti rí nǹkan kan mọ́ ó wà ní àwọn wà kọ́ ọmọ yẹn jọ December wọ́n ní kò sí wàhálà pé tó bá fẹ́ kọ́ ọmọ yẹn fi first born mi lẹ̀ kó kó méjì lọ so wọ́n kọ́ ọmọ yẹn ta lọ ó bá ní òun kọ́ ọmọ yẹn ta lọ mo ní oṣù ọ̀ ságbá ẹ̀dẹ̀ káwọn olóhùn wà kó wọn mo sọ tó bá fẹ́ wá kó wọn dé kí n wà wẹ̀ sí táìmù tó bá fẹ́ wá kọ́ ọmọ yìí ó sà sọ pé òun ti gbọ́ ó sà kọ́ ọmọ yẹn lẹ́yìn mi àwọn fámìlì ẹ̀ náà wọ́n pè mí mo wá fún àwọn kí ló tẹ̀ sí báyìí pé bó ṣe ní káwọn mẹ́ta fáwọn ọmọ yìí kẹ́ni kó mọ kó lọ tí ìmọ̀ ibi tí ó kọ́ ọmọ lọ ó sọ kí n filẹ̀ pé Ọlọ́run bá tọ́jú ọmọ ní January náà ló kó padà January ta lò yìí ló kó àwọn ọmọ yẹn lọ bóyá kó wọn lọ síkò ibi tó ti ń bóyá àwọn ọ̀rẹ́ ẹ̀ ibi tó ti ń ṣiṣẹ́ aṣẹ́ òun sá ọ̀sán àbí ìgbà tó wá di bóyá ọjọ́ Friday àbíjọ́ torí mi ò sí nílé ibi tó ń tọ́jú mi mo wà torí mi yìnyín dáadáa mọ́ torí mo ṣe wáyé gan kò jọ pé mò ń tọ́ bára jẹun ni kò sí ẹ̀ka lọ́wọ́ mi mo ṣe wáyé ibi tó wá sí tó wọ́n gbọ́ àgídìgbò bẹ́ẹ̀ yẹn gan torí mi náà láìka àgídìgbò mo kàn gbọ́ ní ilé bàbá ilé ìyá onípọ̀n mọ́ ọmọbìnrin kan kọ́ ọmọ lẹ́sẹ̀ tí ó do ilé ìyá onípọ̀n mọ́ láàkó wọ́n sàdákọ̀ ẹ̀ wọ́n sọ fáwọn nǹkan ilé ọ̀dọ̀ wa náà mọ̀ ń dákọ̀ yìí àyà mi ti ṣe jùjú pé gẹ́ẹ̀ náà ló lè dẹ́wọ̀n kan báyìí wọ́n lè mọ̀ jẹun pàtó wáyá mo kàn kọ́ ìyá láńlọ́ọ̀dù mi ni hello Hafiz mo ní hello ma sórí nǹkan tẹ́ tún dánwò ìyàwó rẹ̀ wọ́n tó ti kọ́ wọn sẹ́gbẹ̀ẹ́ odò wọ́n ti kọ́ wọn ságídí gbò mo ní mo ẹsẹ̀ gbọ́ ètò tán sí ni mo kàn fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi kò ẹjẹ́ bá yẹ torí mi ò rí hàn tí wọ́n bá pè mí mi rí fóònù mo kàn ní ẹjẹ́ bá ń wo fóònù yìí ẹjẹ́ bá ń wo àbúrò mi mo sì tẹ nọ́mbà rẹ̀ nìyẹn mo kẹ́kọ̀ọ́ hello wàhálà ìṣèjọba bá mi bí báyìí jọ́ǹtù ọlọ́run bó ṣe ń bọ́ nìyẹn. ṣé wàá rí ìsìlẹ̀jọ wa. ṣe no ẹgbẹ́ mi ni ẹ̀dájọ́ wa yẹn so wàhálà ìṣàmù ni musa ọmọ yẹn sàmù mi dé ilé ọ̀dọ̀ wa níjọ́ yẹn mo ti bá dáhùn ní pọ́ńtà bí mo ṣe ń dé ilé kẹfà mo ti ń dọ́ ìwọ ló bú obìnrin wo lélẹ̀ it's alright mo jà pẹ́ púpọ̀ àwọn ọmọ rẹ sáà ni. bẹ́ẹ̀ ni sà. níbo náà ti ń tọ́jú rẹ. yes sà mo ti lọ gbọ́ hospital mo ti kọ́ evidence dání. níbo náà ti ń tọ́jú rẹ. ó ní o wà níbi náà ti ń tọ́jú rẹ. òṣòwò kankan mọ́ báyìí sà torí prayer kan ni mò ń lọ báyìí prayer yẹn wà ní sáyẹ̀dì ìdí ayùn rẹ. prayer náà ti fẹ́ wojú. gbàdúrà sí nǹkan mọ́. ìdí ayùn rẹ ṣé kìí ṣe ọ̀nà ọ̀ngàbàrí.
Ẹ ṣáìdì bẹ́ẹ̀ náà ni sà. Ṣé kìí ṣe ọ̀dọ̀ Nájímù lẹ́rọ̀? Kì í ṣe bẹ́ẹ̀ bí ṣọ́ọ̀ṣì níbẹ̀. Ok. So pé kí n mọ̀ tún ṣe mọ̀ mo pé bàjẹ́ òsì nǹkan mọ́ mo ti lọ sí. O ti ẹ̀rí jábẹ̀ ń lọ wà kó rí báyìí. Mo ti lọ sí UCH mo ti lọ sí hospital káàkiri àwọn ìwé káàdì hospital mi náà wà lọ́wọ́ mi bí mo ti ń sọ ẹ̀. So Alhaji àwọn ọmọ yìí sìn ìyìn lágbára àti mójútó wọn báyìí tó kéde pé tí máa ní ìdẹ̀ ní family kan ni mo ní kọ́ ọmọ sí lọ́dọ̀. O ṣe á ní family. Ta ló wà láyé tọwọ́ bọ̀ lójú ọ̀run? Ṣé ẹ̀gbọ́n rẹ̀ rè? Jẹ́ lójú ẹ̀gbọ́n ṣé bẹ́ẹ̀ yín lẹ̀gbọ́n rẹ̀? Àfáà ilé rí dáadáa fa. Àfáà ilé tọ́jú àwọn àbúrò yín. Kẹ́ ẹ̀ dà wọ́n pọ̀ mọ́mọ́. Ẹ súnmọ́ microphone. Kì í ṣe pé bóyá mi lè tọ́jú ẹ̀ bọ́ mi ò gbé Ìbàdàn. Níbo lẹ ń gbé? Sáré kó mo ti ṣiṣẹ́. Àwọn ọmọ tí yín kọ́? Wọ́n wà Ìbàdàn. Ọ̀dọ̀ táwọn wà Ìbàdàn? Ọ̀dọ̀ ìyàwó mi. Ẹ káwọn olóyè náà wà bí wọ́n wà? Kì í ṣe pé bẹ́ẹ̀ Alhaji. Ẹ tún súnmọ́ kí ní díẹ̀ sí dáadáa. Kì í ṣe pé láti jẹ́ pé bóyá kó wà lọ́dọ̀ mi but èmi nísìnyí èmi gangan fúnra lára mi ní ìgbé Ìbàdàn. So ẹni tí mo dẹ̀ ń sọ yìí wíwá létè mi gan gbọ́ sí ọ̀rọ̀ yìí ó jẹ́ káyéfì fún mi ọ̀tọ̀ ní nǹkan tí mo bá wá. Bó o lẹ ṣe tán tọmọ ìyá ọmọ bàbá ni? Ọmọ bàbá mi ni. Kì í sọ ọmọ ìyá. Kì í sọ ọmọ ìyá. Àwọn ọmọ ìyá àti ẹ̀ ń kọ́? Àwọn ọmọ ìyá wọn báwo mo ṣe lè sọ ọmọ ìyá ẹni tó sà jẹ́ the same father tájọ jẹ́ the same father òun ò sí lára ń dìbà yìí. Ń gbọ́ ló wà. Ṣáìdì Wọ̀rísà. Ẹ make arrangement kẹ́ tọ́jú àwọn ọmọ Ifá. Èmi ò bá yín tán. Alhaji. A sì rí i pé ẹ̀yin náà rí dáadáa ẹ pè pàdé ẹbí. Kíní yẹn náà ni mò ń because àtọ̀sánsìn ibùdókọ̀ àtàwọn tèmi ti gbọ́. Tọ́lá ẹ try ẹ̀yin lẹ mú wá bí ẹ̀dẹ̀ tó dúró tì látàárọ̀ ẹ try ló jẹ́ fi lọ yín ẹ ṣe dáadáa fa. Oyè mi sà ṣùgbọ́n ẹ mọ̀ kíní ìsìn majority family ni so most àwọn tí mò ń pè ìkankan nu ò tí ì gbé aago. Ẹ jẹ́ máa ń pè wọ́n ẹ máa fún mi lóko wọn. Kò dẹ̀ jẹ́ kí n lè mọ. Ẹ fún mi lóko wọn kí ló kọ kí n bo ni family ọ̀sìn wà Ìbàdàn. Ọmọ pópó yẹn mọ̀já ní. Kìí ṣe family kékeré. Àwọn wo ni ó yẹ kán mọ̀ sí kí wọ́n pọ̀ jẹ́ pé wọn ò mọ̀ sí ní ọ̀jẹ̀ wọn ó àwòrán ẹ̀ wọ́n mọ̀ sí. àti pé bí olórí ẹbí wa. Kí ló kọ olórí ẹbí yín? Ọ̀dà Láìdé. Láìdé kí ni? Láìdé kí ló kọ. Adek. So àwọn olórí ẹbí wọ́n dẹ̀ ní pé àwọn làgbà ọmọ àti pé wọn lánàá wọ́n ti wà wíẹ̀ sí. Olówó ni wọ́n. Wọ́n láwọn làgbà rẹ̀ so àti pé wọ́n láwọn làgbà rẹ̀ so kò dẹ̀ wo èmi náà kí n kọ́. Ta tún lẹ pè. A dẹ̀ pé bí àwọn tiwa náà kọ̀ọ̀kan so. Àwọn gbogbo wọn làwọn lágbára. àwọn làgbà àwọn náà dẹ̀ mọ̀ pé kọ̀ǹdíṣàn tiwọn náà torí àwọn náà àwọn ọmọ tiwọn gan àwọn náà ń. wàhálà kò wá sẹ́ni tó lè dúró nínú ẹbí pé fọkànbalẹ̀ pẹ̀lú ìṣòro kọ̀ǹdíṣàn tó wà yìí. Alhaji oṣù kan náà máa ṣe yóò sùn wọn. Oṣù kan péré. ẹbí kan tèmi tẹ Alhaji káwọn Nàìjíríà ṣàánú mi èmi náà fẹ́ fojú ìríran sà torí èmi náà sọ̀lẹ̀ mo máa ń ṣiṣẹ́ kò wù mí bẹ́ẹ̀ pé omi gan jábọ́ lójú mi nígbà tí mo fẹ́ sọ̀lẹ̀ kan. ẹ bọ́ ní BP ojú rẹ ti ga só ti wálẹ̀ ni. mo wá káwọn Nàìjíríà ràn mí lọ́wọ́ bí máa ṣe tọ́jú ojú mi náà ni ojú mi ò sì ríran so ìrànlọ́wọ́ náà. ojú tó ti gbé lọ ilé àdúrà dán ilé àdúrà náà ti máa tọ́jú ojú. àwọn dókítà ti tọ́jú ojú tọ́jú ara Ọlọ́run ló dá wọn Ọlọ́run ló fún wọn lọ́pọlọ tẹkinọ́lọ́jì tí wọ́n fi ń wò wá Ọlọ́run ni àwọn àti chọ́ọ̀chì àti mọ́ṣáláṣí àtọ̀dọ̀ àfá àtọ̀dọ̀ àwọn pásítọ̀ àwọn nǹkan kan wà tó yẹ pé bọ́ bá sà wọ́n tẹ̀ ń lọ báǹkì àwọn gan lọ sí hospital ni. èwo ni ojú tó fi gbá ọ̀kadà tí èsì pé bóyá spiritual kan ni wọ́n mọ̀ fi gbọ́ ọ̀kadà ni. ìṣàn tó jáǹbẹ̀ sádùá ni wọ́n fi bọ́ sopọ̀ ni. wọ́n gbà tó bá ń lo medical wọ́n sì tún mọ̀ fàdúrà sí pé gbogbo ohun tí wọ́n bá ń ṣe ní medical o kọ́lọ̀ ń jẹ́ ọ bọ́ sí o kọ́lọ̀ ń jẹ́ wọn ó rí ṣe o. bígbà tí ó ṣe rí nìyẹn náà ọlọ́run náà ń sọ báyìí ọjọ́ ti lọ o. bàbá sẹ́yìn ọgbọ̀n bá a tọ́jú àwọn ọmọ ládùúgbò òun. Alhaji agbára mi ò lè ká ọ̀sà. àní ní community tẹ́ ẹ ṣèpàdé. agbára wa kò ká sà. ètò ẹ̀ ti sọ̀rọ̀ láì ti ṣèpàdé. kò ká sà so nǹkan tí èèyàn lè ṣe ìyá lè jọmọ sà ẹ ṣe gan sà ọlọ́run à ń lọ́wọ́ sà iléeṣẹ́ ìròyìn ìjọba sà ètò ẹ̀ la fi wá láti ké pé gbogbo àwọn Nàìjíríà pé kọ́ bá ràn lọ́wọ́ àti Àgídìgbò 88.7 FM ẹjọ́ tó lọ sí iléeṣẹ́ yìí ò di jóná sá Ọlọ́run á pẹ̀lú yín
ìrànwọ́ tí ọmọ Nàìjíríà àti àgídìgbò tó bá lè ṣe fún ẹjọ́ ń tọrọ Ọlọ́run abẹ́ ń tọrọ Ọlọ́run ẹ bá wa ṣe fún sa kò lè dá àwọn ọmọ ìtọ́jú ojú ní ìsìn ojú ń yọ lẹ́nu àwọn fà káàkiri láti àná tàbí wá sí ìbáyìí ẹjọ́ alájì. ìgbà tẹ́mi gan wọlé lánàá gbogbo property ẹ̀ báyìí ó jẹ́ káyọ̀. gbogbo property tó ní ilé pátápátá ó ti ta tán. mo ti wá bí ẹ̀mẹ́rin gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé tí ìṣẹ̀lẹ̀ àwọn ìyá ìṣẹ̀lẹ̀. ìgbà tá a dé lánàá gan security gan sọ pé nígbà tá a sọ pé bàbá ọmọ yìí ó ní iṣẹ́ wọ ni ó ní iṣẹ́ wọ́n wá sí ìbáyìí. wọ́n lẹ̀ sí àrùn láti bóyá April mo ti wá bí. April rẹ wo ni April wọn ni oṣù tá a fẹ́ dé. no kò sáwọn security yẹn tó dà mí mọ́. no àní April la fẹ́ wọ̀ iṣẹ́. bóyá no. April last year ọdún tó kọjá. tó ọdún tó kọjá mo fẹ́ dáwọ́ náà. so last year ló ti wá bí. security yẹn dà mí mọ́ tí mo bá tí wọ́n sọ pé Alhaji ò sí àràǹdì tí mo wá last yìí wọ́n ní Alhaji lọ síbi campaign. mo lọ campaign owó ni àbúrò ọ bàbá ò ṣe sọ mo lọ campaign mo ṣe padà zoom fúlì ni. so ẹni tó mi wá gan kò jọ pé àtọwọ́ mọ́tò délé ń jọ yẹn bí ẹ̀mẹ́rin mo ti wá bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀mẹ́rin àwọn security yẹn dá àwọn no a ní láti ọdún tó lọ náà mo ti ń wá bí security yẹn dá mi mọ̀ wọ́n pè ní CSO iná pé security yẹn. so kọ́ ni CSO fún àtọ́ra rẹ̀ ọmọ pé CSO ọ̀gá àwọn security ní jẹ́ bẹ́ẹ̀. pé ẹni yẹn dá mi mọ̀ dáadáa bàtí mo débi lánàá gan ni kú sẹ́yìn ni sáwọn ọmọ yín ni wọ́n ní àwọn ọmọ mi ni. ọyẹ kó mọ ẹ̀jẹ̀ ká ni mo tún fìlì fọ́ọ̀mù ganjọ. mo gbọ́ ọyẹ kó mọ ẹ̀jẹ̀ ká ni bó ṣe rí i pé ọmọ rẹ̀ padà débí tóun sì jẹ́ orí mi rí níjọ́ tó ti ń wá ọyẹ kó bànújẹ́ wípé wàhálà kálóhùn sì ti jẹ́ kọkùnrin orí ọ̀gá ni ó ṣeé ṣe kọ́rọ̀ rẹ̀ ó ti gbọ́ ṣáájú àkókò yìí nígbà tó kọ̀ tí ò jẹ́ ọ wá ebí ọmọ rẹ̀ padà mú ọ wá báyìí nísìn àbí ebi wọ́n kọ́ ọmọ ẹgbẹ́ odò lẹ́yìn náà kún ọ wá bẹ́ẹ̀ sà wọ́n ṣe sílẹ̀kùn gbé ẹkún ọ wá. àlọ́ sọ fún un bọ́lá ṣe ń ṣe ọlẹ́ nìyẹn. a ti á ṣe báyìí o. sọ ẹgbàá wa sá o. Alhaji ẹ rà mí sá o káwọn ọmọ Nàìjíríà ràn mí lọ́wọ́ sá o ìgbéga ni wọ́n máa rí bí sẹ́yìn o ẹ mọ̀ bóyá àwọn táyìn ni o pẹ̀lú ògùn Ọlọ́run. kí ló fẹ́ kí n ṣe ná lórí àwọn ọmọ yìí number one. Alhaji ẹ bá ń kọ́ àwọn ọmọ ẹ̀ sọ́dọ̀ káwọn ọmọ Nàìjíríà bá ń ṣàánú wọn. kí ikú wọn dọ̀. káwọn ọmọ Nàìjíríà bá ń ṣàánú wọn tó mọ̀ pé a sì ti ká sámú lálẹ́ ìwádìí. ẹ rà mí gbàsá Alhaji lórí kọ̀ǹdíṣàn tèmi náà mo ní ìdìrànlọ́wọ́ káwọn ọmọ Nàìjíríà ṣàánú tèmi náà. padà là á mọ́lẹ̀. àbọ̀ ọmọ sí bí wọ́n ṣe kọ́ ọmọ sẹ́gbẹ̀rẹ̀ pé wọ́n kúkú wa kó borí yọmí. Alhaji tí n bá mọ̀ sí. má ṣe pé o àwọn òṣèpè ń bí fa. kí ni tí wọ́n pé bọ́ ọ bá sun bí gan fọ́sẹ̀ kan ojú wọn ò ríran ju bó ṣe yẹ kó ríran tẹ́lẹ̀ gan lọ ọwọ́ afẹ́ máa ṣe pé ilé àdúrà ń bí àwọn afáfẹ́ borí afẹ́fẹ́ ní ìsìn táwọn ọ̀nà ju kankan tílé ọ̀la yìí mọ́ táwọn ọ̀pọ̀lọ́ ń bí kọ́ sọ̀kalẹ̀ àwọn òṣèpè ń bí fa. èèwọ̀ sì ní fẹ́mi kémi ọwọ́ adá àwọn ọmọ ìpadà pé máa kó lọ. ìwọ ni ń gbọ́dọ̀ síbẹ̀ ojú rẹ̀ yìí ṣé wọ́n ti sọ pé iye kan ni kó mú wá lọ hospital. test mi lọ sí lẹ́kọ̀ọ́ èmi àti ọmọ yẹn. èkó bó o ṣe wọ́n tọ́jú ojú Ìbàdàn. no ìgbà tí bíi pé ọ̀rẹ́ mi kan ló sọ fún mi ìrọ̀rùn náà mo gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí so ọ̀rẹ́ mi yẹn wá ní àwọn India ló ní hospital yẹn lẹ́kọ̀ọ́ káàdì wà lọ́wọ́ mi so mo sá. wo. wọ́n ní operation náà fẹ́ ṣe fún mi. operation. bẹ́ẹ̀ ni sá. èló lọ operation. owó yẹn wọ́n sá bóyá bíi 700,000 náà pé. lọ operation yẹn. bẹ́ẹ̀ ni sá. 700,000 wọ́n gan o tó bá jẹ́ pé yóò mú final solution wá 700,000 kò wọ́n ṣùgbọ́n kò wá pọn dandan kó o lè kú ṣé bí eye clinic wà lẹ́lẹ́ta tó yẹ pé ojú náà specialized dé lórí so o ti débẹ̀ rárá. mo ti lọ síbẹ̀. kí ni a sọ. so ìgbà tí mo dé ìjọ tí mo kọ́ lọ first tí mo lọ sí ẹlẹ́ta yẹn wọ́n ṣe test fún mi àtàwọn ọ̀gá mi dẹ̀ ti jí. ọjọ́ tí wọ́n ṣe test fún mi so operation yẹn làwọn náà dákọ́ ńgbà yẹn. èdò làwọn operation yẹn so tí wàá ṣe tẹ́lẹ̀ta yẹn. ṣé tẹ́lẹ̀ta mi ṣe gbà sí owó náà ni ò jẹ́ kí n ṣe ń gbà yẹn. ọ wà padà lẹ́ta báyìí torí kẹ̀kẹ́ tí máa ṣẹlẹ̀ pẹ̀lú ojú ni pé bó o ṣe lọ́hùn tọ́ ọ lọ́mọ yẹn má rò pé tí wọ́n sọ ń gbà yẹn wọ́n tó sọ wọ́n á tún test ṣe ni wọ́n á wá mọ latest condition yẹn ni wọ́n fi wá fún wa ní nǹkan tá a ṣe lórí ẹ̀ ṣùgbọ́n já ṣe báyìí ṣe bọ́ọ̀ lọ lónìí ò lè lọ lé lónìí bọ́ báyìí nísìnyí. bẹ́ẹ̀ni sá. sọ̀rọ̀.
mo ní bẹ́ẹ̀ ni sà. wábì kan sùn bẹ́ẹ̀ wábì kan sùn ó dàbúrò tí ẹ wábì kan sùn gan báyìí ni wábì kan sùn sóò ní sùn bí ó bá sùn lágídígbò tẹ́lẹ̀ tó bá ti dàárọ̀ la wọ́n tẹ̀lé ọ lọ wọ́n mú ọ lọ sí ẹlẹ́ta á lọ sí test á sì mọ̀ bóyá ó sì ṣe é tún ṣe tó bá sì ṣe é tún ṣe èlò làá fi ṣe á lọ mọ̀ yẹn lọ́la o ti gbọ́ ọ̀pọ̀ dandan kọ́ lọ́dọ̀ India ṣé ọ̀dọ̀ náà ni wọ́n lo ọ̀rọ̀ náà kí wọ́n lo abracadabra tójú ẹ̀ sí wọ́n kójú màálù sí pé kọ́sàmọ́ ríran ni ẹ̀jẹ̀ kan àwọn normal kìnìún kan ọba òyẹ̀wò wọ́n lo medical kìnìún. bàbá ẹ ṣe gan ni o ẹ ṣe gan sà. ẹ ti tún ayé ẹ ṣe olúwa ló ṣe sà. ẹ ti tún ayé ẹ ṣe ọlọ́run nífẹ̀ẹ́ yín náà lẹ́wọ̀ ọlọ́run ò ní sọmọ tí yín náà dọmọ ọlọ́mọ ọlọ́run ò ní dààmú yín o arákùnrin pẹ̀lẹ́ àpàtọ́ wà lójú ẹ̀ sápà àbí tọ́kadà ẹ̀ lásìdẹ̀ntì náà bẹ́ẹ̀ ni sà. wọ́n á sọ fún yín náà ẹ mọ ẹranjú kókó ni lórí ọ̀kadà bíi aláfiṣe alájí mi wá sáré ó ń ṣe ọwọ́ ni mí sà mi ì sáré alájí. ọmọlúwàbí tó rí ọjọ́ bàbá ti dórí ọ̀kadà ọmọ tọ́jú ẹ̀ léni tọ́jú ọmọlúwàbí gbogbo àwọn ọlọ́kadà lọ dáa o ṣùgbọ́n èyí ṣe sùúrù ẹ mọ̀ ṣe sùúrù òun lọ́mọ̀ kì í mọ lónìí nìkan mọ́ báyìí ní ìsìn àràràpá ti gbogbo ayé ọkùnrin tara rẹ̀ nìkan ní à ń fọ kí látàárọ̀ ti wàá lògò dúdú bí kò tó rí ìrànmọ́ rárá ó sì ń rí díẹ̀díẹ̀ ó rí ìrànmọ́ padà lágbára Ọlọ́run you are blessed wọ́n máa lọlé. so sa Alhaji sa mo fi àsìkò dúpẹ́ lọ́wọ́ Àgídìgbò 88.7 FM iléeṣẹ́ oníjọ́nà sa àwọn bàbá wa ní àdúgbò náà lákùrọ̀ wọ́n ní kí n máa kí yín o mo fẹ́ lọ́wọ́ pẹ̀lú yín iléeṣẹ́ oníjọ́nà àmín ọmọ láyò ní bínú yín o àmín ẹ̀yin ṣubú ẹ̀mí ẹ̀yin ṣubú ara o àmín ọ̀la náà ètè náà. bismillahirrahmanirrahim iná àtọ iná kàlùkàlù fasọ́ọ̀lì rọ̀bì kàwádà ìmọ̀sán. lórúkọ Jésù Kristu Olúwa wa. àmín ẹ ṣé gan o. ẹ sà. ẹ sá alájí.